Ẹ̀yin single mother, ẹ jọ̀ọ́ ẹ dákun, ẹ wise up nítorí Ọlọ́run. Kò sọ́kùnrin kankan tó fẹ́ fẹ́ single mother. Kò sí ọkùnrin kankan tó fẹ́ fẹ́ single mother. Òbò náà fẹ́ dò. Mo lérò pé ẹ ti rí iṣẹ́ tí mo upload sórí page mi. Tẹ́ bá dẹ̀ lọ kíyèsí gbogbo comment section yẹn, ẹ rí i pé gbogbo àwọn èèyàn tí wọ́n comment síbẹ̀, orí gbogbo wọn pé gidi. Reality iná ti sọ yẹn. Ẹ lọ try láti kíyèsí comment section yẹn. Ẹ rí wípé you see there is one thing about ọkùnrin ni pé àwọn obìnrin tán bá wà vulnerable, táwọn ọkùnrin tètè mọ̀ pé àwọn á tètè rí wọn dó, ọ̀dọ̀ wọn làwọn ọkùnrin máa ń pọ̀ sí jù. And one of them is anybody tó bá ti jẹ́ single mother. Torí wọ́n ti mọ̀ pé ò sí nílé ọkọ. Canopy po lọ́kọ kò sí lórí ẹ̀. Tó bá jẹ́ sisi, probably bóyá o ti engage, o ò ní fẹ́ kán wá fi tiwọn bàtà yí ẹ jẹ́. Probably bóyá celebrate tiẹ̀ ní ẹ tó rí tọkùnrin rò. Wọ́n ń sábà queue up sọ́dọ̀ àwọn single ladies. But single mother tó mọ̀ pé o ti dókórí, there is a space or a vacuum that needs to be filled. Tó ti mọ iye okó, tó ti máa dun okó, tó ti bímọ, tó ti mọ iye ọkọ, tó ti mọ iye ọkùnrin, tó ò dẹ̀ ní mọ̀ yẹn, àwọn yẹn ọ̀dọ̀ wọn làwọn ọkùnrin máa ń queue up sí. Wọ́n dẹ̀ máa so much create a kind of atmosphere láti ilẹ̀ wọ́n ti mọ̀ pé àwọn ò ní fẹ́ ẹ o. Wọ́n ti mọ̀ pé àwọn fẹ́ do ẹni o. Torí mo rí tẹ́nìkan sọ ní comment section pé tẹ bá wá láwọn àwọn ò fẹ́ fẹ́ single mother, ṣé kí single mother mọ̀ wá dóko? Ẹ ṣe sọ fún wọn láti ilẹ̀ pé ẹ fẹ́ dó wọn ni. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọkùnrin yìí ẹ ti mọ̀ pé ó bò wọn lẹ́ ń fẹ́. Ẹ ti mọ̀ pé ó bò àwọn single mother lẹ́ ń fẹ́ kì í ṣe pé ẹ fẹ́ fẹ́ wọn. You know now. Ẹ dẹ̀ project marriage sí wọn. That is the society tá à ń gbé. Marriage wọn máa ń project ẹ̀ ni. Tó máa ti project ẹ̀ sí ẹ pé o ní achievement, ìní ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin yẹn náà ṣe ń tàn wọ́n dó. Màá fẹ́ ẹ náà fi ń tan obìnrin dó. The only achievement in life is living a life of purpose. Singleness is a time for you to discover yourself. Tó bá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó discover ara wọn lénìí, a lot of them have lived a solitary life for a long period of time. Time tó dá wà yẹn, whether you are a single lady or you are a single mother, that word single itself has made you to be able to sit and discover the purpose of God for your life. Àwọn obìnrin tó bá wà vulnerable, táwọn ọkùnrin mọ̀ pé àwọn á rí wọn dó, àwọn á rí wọn tètè tàn jẹ, ọ̀dọ̀ wọn làwọn ọkùnrin máa ń pọ̀ sí jù. Torí ẹ̀ lẹ́ ṣe rí obìnrin míì tí ó bímọ 4 fún bàbá 4, ọmọ 3 bàbá 3, ọmọ 3 bàbá 2. Kì í ṣe wípé bóyá àwọn obìnrin yìí náà ò gbọ́n, ṣùgbọ́n wọ́n ti tàn wọ́n ti fi fífẹ́ pé marriage yẹn wọ́n ti fi so much, wọ́n ti fi damage conscience wọn to the extent wípé by all means wọ́n ṣàfẹ́ lọ́kọ ni. Kò dẹ̀ sí ni tá a bá kọ ọkọ mẹ́ ẹ, o ò lè lọ́kọ tó fi kúrò láyé. Òótọ́ ọ̀rọ̀ nìyẹn. Kì í ṣe gbogbo èèyàn ni ó níyàwó, kì í ṣe gbogbo èèyàn ló máa lọ́kọ. Jésù gan fúnra rẹ̀ ló sọ. Àmọ́ tá a bá ti fọ́ọ̀mù fọ́múlà fúnra wa, ìyá pé ó fẹ́ lọ́kọ òun ló fà tán wá gbé òbò ẹlòmíì gbóná kọjá normal. Ṣé nígbà tó o ní oyún fúnyàn tí o dẹ̀ mọ̀ wípé o ò mọ ilé ẹ̀, o ò mọ̀ ọ̀nà ẹ̀, o ò mọ ibi tó ti wá, tọ́mọ kan dẹ̀ ti wà lọ́wọ́ ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣé kò yẹ kí wọ́n gan mọ̀ wípé o ò nílò láti tún ṣẹ̀ṣẹ̀ mọ́ ní oyún at that particular time? Ọmọ èyí tó ní tó ń dátọ́ ò tí ì tọ́ tán, o tún wá lọ ní oyún fẹ́yàn míì. Kò sí ẹnì kankan tó fẹ́ marry single mother. Fàkátì lẹ ti gbọ́ yẹn. Bẹ́ẹ̀ wọ́n máa wá bá yín nítorí wípé wọ́n mọ̀ pé ẹ wà vulnerable. O ti bímọ rí, òbò ẹ ti open, o ò kí ń ṣe virgin, o dẹ̀ ti lọ́kọ, probably bó o tiẹ̀ lọ́kọ, o sáà ti bímọ, o ti wà pẹ̀lú ọkùnrin rí. So automatically wọ́n ti mọ̀ wípé kò sí ni àwọn lè tètè rí ẹ tàn. Because there is a void in your heart already. Bẹ́ẹ̀ ni tó jẹ́ sisi tí ò bímọ rí, wọ́n mọ ìrònú ayé ẹ̀, bóyá kò tiẹ̀ ráyè ètò ọkùnrin, bóyá ó tiẹ̀ ti engage gan tí ò ní fẹ́ kán wá ba ayé òun jẹ́. Bẹ́ẹ̀ yín tẹ́ jẹ́ single mother yìí náà ni target àwọn ọkùnrin, àwọn tó máa twist destiny, tó ò ní fẹ́, tó máa dá yín padà sí square zero. Torí tó bá dá ẹ sí square 1 nísìnyí ó máa better. Square 0 tó máa dẹ́ padà sí ni pé bùkátà tó o ti ń dá gbọ́ fúnra lára rẹ tẹ́lẹ̀ yẹn á wá tún compound rẹ̀. Ìwọ tó o bímọ 2 bàbá 2 tẹ́lẹ̀ tó o ti ń kópa tó jẹ́ pé wọ́n nìkan ni, eventually tó tún wá lọ lóyún again fún ọkùnrin tó wá já jù sílẹ̀, á wá dọmọ 3 bàbá 3, bùkátà ẹ̀ tún máa wá compound. Kí lé tẹ̀ ń ṣera yín báyìí? Why are you doing yourself like this? Kò sọ́kùnrin kankan tó fẹ́ fẹ́ yín.
tó o bá rí ọkùnrin tó gbé single mother sílé gẹ́gẹ́ bí ìyàwó lọ kíyèsí single mother yẹn wàá rí wípé ó ti add value kún ara rẹ̀. Wọ́n ní tọ́mọdé bá ṣubú àwo wájú àgbà ṣubú àwo ẹ̀yìn wò pé kí ló gbé òun ṣubú. Tó o bá ti fail bóyá o ti lóyún tó àbóbóyá marriage ẹ fail o sáà ti bímọ o ò sì lọ́kọ, ọkọ kọ́ ló kọ́kọ́ sáré wá immediately. First of all, discover yourself. Ní àkókò yẹn find a purpose for your life. The same person tí ọkùnrin jákulẹ̀ tó sá lọ, tí that same person bá add value to herself and become a new version of herself, do you know that the same man that left her can come back for her? Nígbà tó rí pé ó bá ti add value. Gbogbo àwọn celebrity ńláńlá tí gbogbo èèyàn sọ pé wọ́n lọ fọ́kan ẹgbẹ́ kan ẹ ṣe kinní kan, èwo nínú àwọn celebrity yẹn gan ló ń gan ò tó tán? Èwo nínú wọn lágbèrè ò lómi nínú? Ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin yìí tí wọ́n ń pariwo wọn kiri pé wọ́n lọ fẹ́yàn kan wọ́n lọ ṣe kinní kan ó ṣe 100th wife ó ṣe 70th wife ó ṣe 8th wife níbì kan. Èwo nínú àwọn tán láwọn wà nílé ti pẹ́ ìgànná ní value tó àwọn obìnrin yìí? Ọ̀pọ̀lọpọ̀ wọn adé orí náà wá lọ. Àwọn ọkọ tó dẹ̀ fẹ́ wọn ti mọ̀ pé tí n bá fẹ́ obìnrin yìí she will come and add value to my life. Ọkùnrin gan torí owó fẹ́ obìnrin. Ọkùnrin á fẹ́ nítorí wípé wọ́n gan value ló ti jẹ́, ó ti di asset tó ń bá fẹ́ plus ló máa jẹ́ nínú ayé òun. Nǹkan tó lè mú kọkùnrin gbé single mother sílé as wife nìyẹn. Bẹ̀ ìwọ tó jẹ́ wípé the spot tó wà tó ti di single mother yẹn náà ló wà. O add value to yourself. O go back to school. O learn a skill. O start a business. O ní anything like value that you have added like a plus. Ọkùnrin á dó ẹ á lọ ní now. Toró máa sọ fún ẹ pé òun nìkan kọ́ lòun kọ́kọ́ dó ẹ, òun kọ́ lòun dis virgin ẹ, òun kọ́ ló kọ́kọ́ bímọ fún. So o lè pè àdàbí lé lórí because dídó tẹ dóra yín ẹjọ́ gbádùn ara yín ni. So o lè fi dídó kó o fi yẹn ṣe excuse pé bóyá o fi ṣe ọkùnrin favour. Ẹ má máa tanra yín. Ẹ má tanra yín rárá. Kò sọ́kùnrin tó fẹ́ single mother. Kò sí. Tó bá ti bímọ nínú ọkàn ọkùnrin, you have become a second class woman. The only reason tó lè mú láti desire ẹ láti fẹ́ ẹ òní tó bá ní value. Bóyá èèyàn ńlá kan ní ẹ, Ọlọ́run ti kẹ́ ẹ, you have picked the pieces of your life and you have improved. You have either become a celebrity or you are now successful. You are now different from the woman you were when you were left alone. At that time, kò ń wá ṣe ìwọ gangan ló fẹ́ bí ò ṣe asset tó ti dì yẹn, ìgangan ló máa fẹ́ toró ti mọ̀ pé value ló ń bọ̀ wá hard sóun lára. Bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin yìí wọ́n á dó yín, wọ́n á fún yín lóyún, wọ́n á sá lọ, wọ́n á tún compound the problem yín. Because in the real sense of it, value wo lo ní tí wọ́n gan fúnra ẹ̀ fi rò wípé tó bá tún bímọ sí wàá lè tọ́jú ọmọ yẹn. You do not have the right riding a car if you cannot afford it. Tó o bá lè afford personally, o ní right láti lò. Don't allow anybody to complicate your problem. Because in a situation tó ti bímọ méjì tẹ́lẹ̀, àbó bímọ kan, ó bímọ méjì bàbá méjì, ó bímọ méjì bàbá kan, àbó bímọ mẹ́ta fún bàbá méjì. Jọ̀ọ́, ṣó feel pé ọkùnrin tó tún máa fẹ́ at that time, ṣó feel pé ó tún máa tún fẹ́ gbé ẹ sílé gẹ́gẹ́ bí ìyàwó? Because ìgbà tó bá dó ẹ tó lóyún tán, ìgbà yẹn ló tó máa sọ fún ẹ pé why did you leave your first man? Ẹ máa ń feel pé bóyá tẹ bá ti rojọ́, tẹ ti wà pathetic, tẹ ti sọ pé kinní, ìyẹn rò pé ìyẹn lọkùnrin á fi torí ẹ̀ fẹ́ yín. Kò sọ́kùnrin right from day one, kò sọ́kùnrin tó fẹ́ marry single mother. Day one tó pàdé ẹ̀yẹn òbò ẹ ló fẹ́ dó ẹni. Bẹ́ẹ̀ tẹ́ bá ti wà of the opinion or mentality wípé this thing is achievement, you just have to be there. Ìyẹn ló máa push yín more into falling prey. I'm telling you, tókùnrin bá ti rí single mother, ó ti believe pé òun ti róbò tó mọ̀mọ́ dó. Because ó ti mọ̀ pé tóun bá dó ẹ tóyún bá ṣẹlẹ̀, pátápátá kóun sọ fún ẹ pé òun ò lè fẹ́ ẹ. Bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yín wá láwọn afẹ́ yín ni wọ́n fi bẹ̀rẹ̀. Ọkùnrin tó bá ti pàdé tó yẹ pé first day tó pàdé ẹ̀ marriage ló ń bẹ ẹ sọ, kó tètè mọ̀ pé red light bá red light nìyẹn. Sincerely. Because kílé tí obìnrin kan máa make the same mistake over and over and over and over again, because that woman has not learned. It is not how old you are or how many mistakes you've made. It is what you learn when you make those mistakes. Kò dìgbà tí nǹkan bá ṣèyàn kéèyàn tó kẹ́kọ̀ọ́. Èèyàn máa ń kẹ́kọ̀ọ́ lára igi ọ̀pọ̀tọ́. Kò sí bó ṣe ti bímọ sọ́wọ́ tí wàá expect wípé level bó ṣe wà yẹn ó máa ní value tóbìnrin á ní tọkùnrin òfin ní fẹ́ let go of you.
kò kí ń ṣe ọmọ tó bí ló máa wá matter mọ́, àmọ́ ló máa jẹ́ kò ní wá ra ẹran. Value tó ti níyẹn ló máa wá matter to the man because kò ní fẹ́ let go. Àwọn obìnrin kan wà pé no matter where they are, you cannot ignore them because they have added so much value. Èèyàn tó já wọn lẹ́gàn á máa wò wọ́n báyìí, á máa envy ayé wọn pé yes, this person has become a new version of herself. So go and know it and know peace. Kò sí ọkùnrin tó fẹ́ marry single mother. Kódà kò sọ ọmọ kan ní bẹ lọ́rẹ̀. Because ọ̀pọ̀lọpọ̀ wọn believe wípé ẹni tó bímọ fún tẹ́ni ẹ bá sì fẹ́ dó ẹ anytime ó sì lè rí ẹ dó. So ọkùnrin èé fẹ́ tí ẹ imagine pé èèyàn kan ìyàwó táwọn ń fẹ́ èèyàn kan ti dórí àbí bóyá èèyàn kan dó wọn ń fẹ́ gbọ́. So seeing you with a child alone gan ó ń discourage wọn, but they won't let you know. Tó wọ́n ti mọ̀ pé láti day one tó máa sọ fún ẹ mo fẹ́ dó ẹni mi nífẹ̀ẹ́ o, wọ́n ti mọ̀ pé ò ní gbóbò lẹ̀. Wọ́n wá láwọn fẹ́ marry ẹ. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin míì tó jẹ́ baby papa tó ti obìnrin bíi 4 ló ti bímọ fún un. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin yìí gan náà fẹ́ kan ṣe. Bẹ̀ wọ́n á máa project ẹ̀ síwájú ẹ̀yìn bí ẹ pé obìnrin ni ò fẹ́ kan ṣe. Àwọn náà dẹ̀ fẹ́ kan ṣe. Tó o bá fi lè jẹ́ kẹ́nìkankan sọ ìdájáde àpẹẹrẹ, you are on your own. Gbogbo àwọn ọmọ teenagers, àwọn young adults, those girls in their early 20s, let them know. If you are a virgin, keep the faith. If you have not had a child before, let a man marry you first before he impregnate you. If not, tó bá di single mother, Ọlọ́run má jẹ́ ó ráre. Èyí tó wá lóun ti wà nínú ilé bàbá àwọn almost 10 years lòun ti jẹ́ single mother tó ń gbélé bàbá ẹ̀. Ẹ rò pé tí ò bá sọ́mọ lọ́wọ́ ẹ̀ kò ní ti fọ́kọ láti ìgbà yẹn. Ṣé bẹ́ẹ̀ ló ugly tó? Tọkùnrin bá ti rọ́mọ lọ́wọ́ ẹ̀ wọ́n fẹ́ wọ́n fẹ́ dó ẹni. I'm telling you, wọ́n dẹ̀ ti mọ̀ pé single mother náà ló wà vulnerable because as a single mother o ò sí nílé ọkọ o dẹ̀ ti bímọ. Tó bá jẹ́ sisi o lè má mọ̀ rìn àjò ayé ẹ̀. O lè má wà as vulnerable as a single mother. That is bọ́pọ̀lọpọ̀ ọkùnrin ṣe ń ṣiṣẹ́ nìyẹn. Ọ̀pọ̀lọpọ̀ wọn bá ti rí pa àti tú àṣírí àwọn nísìn. They will come up and say ṣé kán mọ̀ wà dóko ni ṣé kán mọ̀. Tó bá fẹ́ dóko as a single mother sọ fọ́kùnrin yẹn kó lọ fẹ́ ẹ̀ náà. Kò ń ṣe dandan ní kò ṣẹ̀ṣẹ̀ tún wá lóyún 4 fún bàbá 4. Tó bá fẹ́ gan kò ń ṣe gbogbo marriage náà ń bímọ. Yes. Mo ti ráwọn single father single mother ní DM mi tó ṣe pé ọkùnrin ti bímọ 2 obìnrin náà ti bímọ 3 AS làwọn méjèèjì wọ́n sì fẹ́ra wọn wọ́n sì láwọn ò ní bímọ. So tó bá feel pé ìgbàgbọ́ tí ẹ gbé kó mọ dóko láì jẹ́ pọ́kùnrin bá dáná rẹ̀ ṣé dandan ni kó lóyún. Torá pọ̀lọpọ̀ wọn kàn fẹ́ doyin ni ẹ̀ẹ́dẹ̀ ní gbọ́ tán bá ti láwọn tó marry you bá ẹ̀yin náà ẹ forí fọ́ sílì ni ẹ ti dé paradise nìyẹn. Á dẹ̀ wá dó ẹ tán oyún á wá ṣẹlẹ̀ ìmí àti ẹ̀ mọ̀mọ̀ fún ẹ lóyún á ní kó foyún yẹn lẹ̀ nígbà tó bá dé level wípé kò sí tó lè ṣe sí mọ́ ìgbà yẹn lá tó já ẹ sí kọ́tà tó wàá wá ṣe fèsì reality tó yẹ kó ti fèsì láti day 1. Ọkùnrin tó bá fẹ́ fẹ́ ẹ kò ní ìdí kó gbé dídó kọ́kọ́ gbé dídó kò ẹ lójú. Tó bá rí value in you tó dẹ̀ mọ̀ wípé value yìí gbúdọ̀ bóun délé ìrìn àjò bó ṣe máa fẹ́ ẹ tó ṣe di tiẹ̀ yẹn in ló máa wá gbogbo èyí tó ṣẹ̀ṣẹ̀ mọ̀ bẹ́ẹ̀ pé kó wá o fẹ́ lọ wá màmú ìyẹn kó wá màmú ìyẹn òun ló máa gbé yẹn kọ́kọ́ ṣáwájú ná because he has seen something in you. Ṣùgbọ́n wípé ló wá bímọ 4 bàbá 4 àbí mo bímọ 2 bàbá 2 ó wá lóhùn kọ́kọ́ lókù tó ń wá ayé ẹ discover your purpose. Know that you have failed, then look at why you fail and work on it. Tó bá discover purpose as a single lady or even as a single mother, the word single is a blessing. I'm telling you. Because the time of singleness is the time to need 100% time to discover who you are. Tó bá live life of purpose, òun ló máa determine the kind of man you need. Purpose ló ń hold èèyàn méjì together. Dídókọ́ ló ń hold èèyàn. Nínú ìmọ̀ sáyẹ́ǹsì kan sọ wípé ẹ máa bond ni bonding yẹn dẹ̀ leléyìí ó lè turn to traumatic bond tó bá kéésàrà. Tó bá jẹ́ young adult you are in your 20s tó bá ti bẹ̀rẹ̀ sí dóko wàá máa sopọ̀ wàá máa ní bonding pẹ̀lú ẹni tó ń dó yẹn. Tí ò bá dẹ̀ nífẹ̀ẹ́ you are in trouble. Torí tó bá fi ẹlẹ̀ wàá tún máa wéyàn míì lọ ni o ò nílé kò ní sí control mọ́ bíi ti tẹ́lẹ̀. Temptation máa high because o ti open already. Ẹ mọ̀ jẹ́ kó rí inú yín mọ́ bá tòde yín ṣiṣẹ́ ẹ̀yin kéékèèké tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń dàgbà ẹ̀yin ọmọ teenager tá ṣẹ̀ṣẹ̀ ń train sí. Don't make that mistake. Má jẹ́ kókùnrin kankan fún ẹ lóyún báyìí kókùnrin kankan dó ẹ tó bá ti ọ̀pọ̀lọpọ̀ àwọn single mothers tá a rí lẹ́nìí tó ń bá make mistake àkọ́kọ́ yẹn ni ayé òun ò ní rí bó ṣe rí.
Do you think it's easy training a child alone? But in a situation tó yẹ pé ọkùnrin bá ti rí ọmọ ti wà lọ́wọ́ ẹ̀ already, ó ti feel pé òun ti wà justified, tóun bá dó ẹ lóyún gan, òun á sọ fún ẹ pé òun nìkan kọ́ lòun kọ́kọ́ fún ẹ lóyún, òun nìkan kọ́ ló kọ́kọ́ fẹ́. Excuse kan ló máa wá tá a fi já ẹlẹ̀ tá a sá lọ. Sincerely. Ní tó máa wá nìyẹn tó máa sá lọ. At the end of the day, ó ti compound the problem already. Tètè mọ̀ kó máa àlàáfíà, kò sí ọkùnrin tó fẹ́ fẹ́ single mother o. Kò sí ọkùnrin tó fẹ́ marry single mother. Wọ́n fẹ́ dóyín ni. Tó bá dẹ̀ dóyín tán, wọ́n á complicate problem yín, wọ́n á sá lọ. Emotional trauma máa wà ń bẹ̀. Emotional bonding yẹn á wà ń bẹ̀. It's not easy to detach. You will still need to pick the pieces of your life. Èyí tó bá tún fẹ́ kó bẹ́ẹ̀ á tún fún ẹ lóyún, á tún sá ló tiẹ̀ lé ní kó foyún yẹn lẹ̀ kó má worry. Nígbà tó bá dóyún oṣù kẹjọ látó sọ fún ẹ pé kó lọ yọ òun ò fẹ́ ẹ mọ́. Tó dẹ̀ ti mọ̀ láti day one pé òun ò ní ẹ fẹ́, òbò ló fẹ́ dó. Òbò òun ló fẹ́ dó. Mélòó léèyàn fẹ́ kà ní DM? Mélòó lẹ fẹ́ kà nínú DM? And we have to learn. Kí láǹfààní nǹkan tó ń ṣẹlẹ̀ táwọn èèyàn ò kẹ́kọ̀ọ́ látara ẹ̀? The mistake will still repeat itself over and over and over again. Àwọn single mother kan ti ṣàbíamọ rí táwọn ọkùnrin ṣẹ̀ṣẹ̀ ń fẹ́ yìí. Wọ́n ń fẹ́ wọn nítorí wípé wọ́n ti ní àlùbáríkà ni. Wọ́n ń fẹ́ wọn nítorí wípé they have become a celebrity. Wọ́n ń fẹ́ wọn nítorí wípé wọ́n rí pé àwọn gan agbe wọn ti lómi nú. Even obìnrin ni wọ́n bẹ̀, they are successful already. That's why tán fi ń fẹ́ wọn. Ọ̀pọ̀lọpọ̀ yín fẹ́ àwọn tó ṣe yí pé wọ́n rọra wà lẹ́lẹ́gbẹ́ kẹ́jẹ́bú ẹgbẹ́ jẹ́gẹ́dẹ́, fẹ́ wọn. Àwọn tẹ́ fẹ́ òun ni àwọn tó jẹ́ wípé club people, party men, be handsome men. Àwọn yẹn náà dẹ̀ break heart jù torí beauty wọn máa deceive wọn ni. Don't allow anybody to complicate your problem. For this video to be helpful, nobody is ready láti fẹ́ single mother. Àfi tó bá tí wọ́n gan tó ti mọ̀ pé o ti di asset tọ́lọ́run ti bless ẹ kọjá bó ṣe wà nígbà tó ṣubú. Number 2, tó bá jẹ́ teenager, bó jẹ́ young adult, àbó jẹ́ full grown adult gan tẹ́pọ̀ tí ìmọ̀kùnrin. Keep the faith. Tó bá jẹ́ kéèyàn kan sọ ẹ̀dá alájà jáde apẹ̀rẹ̀, á sá lọ ni. Self control tó ti ní tẹ́lẹ̀ tó ti lè dúró yẹn, ò ní lè dúró bẹ́ẹ̀ mọ́, kò lè dàbí mọ́. Àwa máa jump from one man to another. Ọlọ́run má jẹ́ ó padà end up becoming a single mother after you have waited for so many years. Kò sọ́kùnrin tó fẹ́ fẹ́ single mother o. Kẹ́ ẹ tètè gbọ́, kọ́kàn yín ó tètè balẹ̀, kẹ́ ẹ wá bẹ́ẹ̀ ṣe tọ́jú ọmọ yín tó bá jẹ́ single mother. Ẹ wo lady tí mo upload voice note ẹ̀ tí mo rí lórí platform àǹtí tó máa ń sọ̀rọ̀ nípa àwọn single mother yìí. Ẹ̀yin náà rí, ó ti wà nínú ilé bàbá rẹ̀ as a single mother fún 10 years. Ó wá ṣẹ̀ṣẹ̀ lọ lóyún fẹ́yàn kan, ó wá ní ìwọ ń wẹ́ni tó máa ṣe bàbá fọ́mọ ẹ̀. That's another mistake tẹ́ máa make. Kò sẹ́nì kankan tó máa ṣe bàbá fọ́mọ tó bí. Bàbá tó bí fún tí ò bá ti lè ṣe bàbá lórí ẹ̀, tètè pé Ọlọ́run lókè kó wá bẹ́ẹ̀ ṣe bàbá àwọn ọmọ rẹ̀. Ó ti mọ̀ pé ó ti dìyá, ó sì tún ti di bàbá. Kò sí bàbá kankan tó fẹ́ ṣe bàbá fọ́mọ ọlọ́mọ. Torí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin single mother yẹn náà, mọ̀ ń fẹ́ ń jẹ níbi tẹ́ ẹ̀ ṣe sí. Ẹni tó bímọ fún ò ṣe bàbá ọmọ. Sẹ́ni ẹlẹ́ni tí ò wá mẹ́ẹ̀rí, tí ò mọ ọmọ tó bí rí, tí ò mọ bàbá tó bímọ fún, ó ní kó wá ṣe bàbá ẹ̀. Àlá tí ò lè ṣẹlẹ̀ mọ́ ńlá. Sincerely. Àfi tó bá máa adopt ọmọ yẹn, tọmọ yẹn máa bí orúkọ ẹ̀. Because ayé náà la wà. Tá a rọ́kùnrin tó train ọmọ ọlọ́mọ, tó train gbogbo ẹ̀, tó gbogbo at the end of the day, ìyá yẹn padà káwọn ọmọ padà lọ́dọ̀ bàbá wọn tí ò wúlò fún wọn látìgbà tó ti bí wọn sáyé. Ọlọ́run má jẹ́ kí tiwa ó gbé. So kò sọ́kùnrin kankan tó fẹ́ gbọ́ bùkátà lórí ayé ọmọ ọlọ́mọ kankan. Kò sí. That is the truth. Má jẹ́ kán tàn ẹ́. Ẹ̀yin ọkùnrin náà tẹ́ bá fẹ́ tan obìnrin dó, ẹ máa wá nǹkan míì tàn wọ́n. In the first place, must you even deceive a woman? Tó bá mọ̀ pópò ló fẹ́ dó sọ fún un, tó bá máa gbóbo ẹ̀ lẹ̀ fún ẹ, á gbé fún ẹ. Tí ò bá ní gbé lẹ̀ fún ẹ, á bá tiẹ̀ lọ. Á bá tiẹ̀ lọ. Ẹ níyàwó, lẹ́yìn ò lè fẹ́ yàwó kejì. Bẹ́ẹ̀ lè máa dó ẹni ẹlẹ́ni kẹ́ ẹ máa lò nílò omi òjò. Kò síbi tán kọ́ sí pé kọ́kùnrin má fẹ́ yẹ ìyàwó tó bá wù. Bẹ́ẹ̀ ni, ẹ má fìyẹn kó anybody lómi ọbẹ̀ jẹ. So tó bá ti mọ̀ pé single mother ni ẹ, tó dẹ̀ mọ̀ pé ẹni tó ń dó ẹ, ó ti níyàwó, sọ fún un kó fẹ́ ẹ, kó lọ dáná ẹ. Tí ò bá lè fẹ́ ẹ, má bá tiẹ̀ lọ. Dó àwọn single mother míì náà wà tẹ́ pé wọn ò fẹ́ lọ́kọ mọ́, wọn ráyè kán ṣẹ̀ tó mọ́ kúnlẹ̀ gbóúnjẹ sí tébù fẹ́ nìkan. Ẹlòmíì ò ráyè gbogbo yẹn mọ́. Tó bá ti mọ̀ pé kó ló fẹ́ dó, tó bá ti lọ dó dé level pé o lóyún, tètè mọ̀ pé wàá tọ́jú ọmọ yẹn alone ni. Torí ọkùnrin kankan ò ní fẹ́ ẹ sílé as a single mother. Bẹ́ẹ̀ ni, tí gbàgbọ́ rẹ ò bá dẹ̀ gbé pé kó mọ́ dóko láì jẹ́ yípo lọ́kọ, sọ fún un kó lọ fẹ́ ẹ.
torí mi ò mọ ẹ̀kan máa ń yanra yín jẹ ni, you just cheat yourself. You later you start looking for pity, you start looking for those who will pity you. At the end of the day you face reality. Ẹ lọ wo gbogbo comment section táwọn èèyàn ń kọ sísàlẹ̀ fídíò yẹn, kò sẹ́nì kankan tó bú ọkùnrin yẹn. Obìnrin yẹn làwọn èèyàn sọ wípé she's not smart, she's not wise, she's so foolish, she's kinní kan. Ìwọ náà máa bú náà because o mọ̀ wọ́n ara ẹ. Òun lẹ́ni tí ó ṣe bàbá fọ́mọ ẹ. Kí ló dé tí bàbá tó bí fún ò ṣe bàbá fọ́mọ tó bí? Ẹni ẹlẹ́ni wá ní kó ṣe bàbá fọ́mọ ọmọ ọlọ́mọ, òun ò lọ́mọ tiẹ̀. Ẹni tó ń wá ẹ wá lù tó wo ò lọ lú ẹ̀, bóyá ó tiẹ̀ ti níyàwó gan, bóyá ó tiẹ̀ ti bímọ gan, o ò mọ̀. Òun ló ń wá, ìwọ ò mẹ́bí ẹ̀ kankan. Why are people like this? Èmi believe nínú ẹ̀mí mi pé ìwọ tó bá ti bímọ, ìwọ̀nba ní level tó yẹ kán lè deceive ẹ mọ̀. Sincerely. There is a level at because you have bímọ, o ti lọ̀yọ́, o ti tọ̀yọ́ bọ̀, kò fẹ́ẹ̀ sí nǹkan tó yẹ kó tún jọ ẹ́ lójú lórí ọ̀rọ̀ pé ọkùnrin ń sọ̀rọ̀. Ní single mother ò lè marry, ṣùgbọ́n kò ń ṣe level tó wà at the time tó wà broken yẹn ló máa wà tó rí yàn fẹ́. Wọ́n á máa dó ẹ, wọ́n á máa lọ ni. That is the reality. That is the wọn bí good mọ́ boy, kò sí good man àbí good boy kan tó fẹ́ kó wá fi bùkátà mú good ayé òun kúrò. Good tó wà láyé ẹ̀ yẹn, ọkùnrin gidi wà bẹ́ẹ̀ gidi tó wà láyé ẹ̀ yẹn kò ní fẹ́ kó wá fi bùkátà kó fi palẹ̀ gidi ayé òun mọ́. So á rọra dó ẹ, á dẹ̀ja ìjùlẹ̀. Bẹ́ẹ̀ tó bá rí wípé you yourself you are an access, ìwọ gan àgbèrè ti lómi nú, ìwọ gan ibi ò pa ẹ́. Ìgbà yẹn ló tó máa ṣẹ̀ṣẹ̀ ríran rí ẹ pé o exist. But in a situation tó yẹ pé you are still at that same spot tó was at the time that you were left alone by your baby papa. He will only sleep with you, pregnate you, complicate your problem, and leave you again. How are they begin again? Ṣé báyé yìí náà la wà tára wọn tán dúró tán para wọn mọ́ for so many years tán ọmọkùnrin. Ṣé wọn bọ́kùnrin pàdé rí ni? Bẹ́ẹ̀ ìwọ̀n bá lọkùnrin máa ń disturb àwọn yẹn mọ́ tó rántí mọ̀ wípé yẹn tó ò bá fẹ́ o ò lè rí dó. Bẹ́ẹ̀ àwọn eléyìí wọ́n mọ̀ wípé o ti bímọ, o ti kúrò, wọ́n rí ẹni rí wípé o wà responsible rárá. They don't see you might be responsible o, but the fact pé o ti gbọ́mọ lọ́wọ́ yẹn, they see you as if you are not a responsible woman. So wọ́n á tún wá fi marriage tàn yín, màá fẹ́ ẹ, bẹ́ẹ̀ náà ṣe ń dùn fẹ́ yàn, bẹ́ẹ̀ lèèyàn fífẹ́ ṣe ń dùn tó. Wọ́n á do ẹ tán, wọ́n á tún fún ẹ lóyún, wọ́n á tún sá lọ. Kò sọ́kùnrin kankan tó fẹ́ single mother anywhere. Tó bá wù yín kẹ́ ẹ gbọ́, tó bá wù yín mọ́ gbọ́. Ẹ lọ wá go and seek refuge pẹ̀lú Ọlọ́run. Go and seek refuge with God. Tó bá ti seek refuge rẹ pẹ̀lú Ọlọ́run, your source of joy, your source of happiness will be God himself. Ìdùnnú rẹ, ayọ̀ rẹ ò ní wá látọwọ́ èèyàn. Bẹ́ẹ̀ni lè gbé nífẹ̀ẹ́ni tó fẹ́ lẹ́ran ara ṣègbẹ́kẹ̀lé rẹ̀. But in a situation whereby you have seen that union as achievement, that impression alone will push a lot of men to you. They will project marriage to you. They will sleep with you and run away. Tó rántí mọ̀ wípé n tó jẹ́ ẹ́ nìyẹn. Sincerely. Tó rántí mọ̀ pé n táwọn lè sáré fi mú ẹ dó nìyẹn. Mo fẹ́ fẹ́ ẹ náà ni. Mo fẹ́ fẹ́ ẹ. Ó mọ iye ẹgbẹgbẹ̀rún obìnrin tó ti lóun fẹ́ tó ti bímọ fún un tí ò tiẹ̀ ná ní ẹ̀dẹ́ bíi pé yóò ná ní ọmọ rẹ̀. Ìwọ ló wá ṣẹ̀ṣẹ̀ fẹ́ nísìn, ìwọ ni áńgẹ́lì tí ń rìn lórí ilẹ̀. Go and find refuge with God. Go and retrace your step back and become a new version of yourself. That is when any man can now come for you and say, yes, I have seen an asset. Ọmọ tó ti bí wọn, àmọ́ ni ó jẹ́ kó ní wá rẹran. Dóò náà ọkùnrin ò fẹ́ yóò mọ̀, kò fẹ́ jẹ́ kí ọkùnrin yìí fẹ́ tiẹ̀ ní ìrònú àbí thought wípé ẹni táwọn ń fẹ́ ẹnìkan ti dó, ẹnìkan ti bímọ fẹ́ nìkan rí. But asset tó ti níyẹn ló máa rí mẹ́ ẹ lára. Bẹ̀wọ́ tó ṣe pé bùkátà náà ló ṣì bùkátà level náà ló wà, kì í ṣe pé bóyá o lè dọ́mọ gan tọ́ fúnra ẹ̀. Ó bá ti ro 1+2 together tó ti rí wípé á kàn já ẹlẹ̀ ni, kò ní máyìn tó bá ló fún un lóyún á ní sóun nìkan ló kọ́kọ́ lóyún fún ni. O ò ṣe máa lọ sọ́dọ̀ ọkọ ẹ̀ àkọ́kọ́. Ọkọ àkọ́kọ́ tó ti rojọ́ gbogbo ohun tó ṣe tó fi kú òǹbẹ̀ tó ti rò pé ó máa pity ẹ̀. That is just the summary. So please, add value to yourself and discover your purpose, pick up the pieces of your life and become a better version of yourself.
So if you are destined for marriage, it will come at times when you even least expect. It will come when you don't expect it. But in a situation where tó wà desperate yankan-yankan, wọ́n á gbé òbò ẹ gbóná, wọ́n á dó ẹ wò. It is well with you.